mi mo sáré ní pápá yẹlẹ́nkú mo rìn láàlà ọ̀nà yẹlẹ́nkú Ìbàdàn Mèsì Ọ̀gọ̀ nílé Olúyọ̀lé ni mo fẹ́ lọ ilé Àánú Olúwapọ̀ ọmọ Olúwadàrẹ ni mo fẹ́ dé dẹ́rì kàn mí síre ọmọ Mr. and Mrs. Àánú Olúwapọ̀ ó pé ọdún kan tó wá sílé ayé kòró gbà mí láyè láti débi tí wọ́n ti ń ṣèsọmọ lórúkọ lọ́dún tó kọjá 16th of April lọ́dún pé ẹlẹ́dẹ̀mí àdọ́yọ̀ ariwo rẹ̀ lápọ̀ dandan ó ya Olúgbénga mo fẹ́ ké tantantan Derrick ọmọ kan bí ẹgbàágbèjì ọmọ Derrick ọmọ Àánú Olúwapọ̀ ìwọ gangan ló yẹ ká máa pè ní òde kí ilé kún ọ̀kun dẹ̀dẹ̀ tẹrutẹru ó délé bàbá tó bí lọ́mọ gbogbo nǹkan dìrọ̀rùn ó délé bàbá tó bí lọ́mọ gbogbo nǹkan dìtura aláàánú ọmọ ní í ṣe ikú ò ní pa ọ́ àrùn ò ní ṣe ọ́ Derrick ṣé bí wọ́n lọ́mọ ẹlẹ́kọ̀lé ọ̀bálayáṣọ ìkọ̀lérun máṣọṣẹ́ tàlàmọ́ṣe ìkọ̀lérun máṣọṣẹ́ tàlàmákòkò ọmọ àbàkù nínú òṣì wọn kì í tòṣì níran wọn Derrick kàn mí síre bàbá rẹ ní Àánú Olúwapọ̀ Silas aláṣẹ Motors ilé iṣẹ́ tí wọ́n ti ń ta authentic ọkọ̀ lákàlà nìbàdàn ọmọ anáwó sílẹ̀ kóyìnbó tó dé òyìnbó tún dé owó yìí tún peléke ọmọ màmá wa Mojísáyọ̀ Veronica Múrákìyọ̀ Derrick ìyá rẹ ni Yọ́yinsọ́lá Ọlákìítán tágbólé láwọrẹ nílùú Òṣogbo òròkì Òṣogbo ìlú aró dẹ́dẹ́ bí òkun aró tí ń bẹ lóṣogbo fi ń wu ní lọ Kányìnsọ́lá ọmọ màmá wa Tẹ́níọlá Comfort láwọrẹ Derrick kàn mí síre wisdom knowledge and understanding long life and prosperity shall be your portion all the days of your life. Àmín lórúkọ Jésù.